Sheikh Akeugbagold ní kò sí tó burú nínú pé Olúwo lọ sí orí sílẹ̀ ní Saudi Arabia. Ẹ bá gbàgbé pé oríṣiríṣi ọ̀rọ̀ ló kù ti ń lọ káàkiri látìgbà tí ọ̀rọ̀ Olúwo ti bẹ̀rẹ̀ táwọn èèyàn ti rí fídíò ẹ̀ lórí ayélujára níbi tó ti ṣí orí sílẹ̀ tó ti ṣí orí adé sílẹ̀ ní ìlú Saudi. Àwọn oníṣẹ̀ṣe àwọn aworo ṣàṣà wọ́n ti ń jáde wọ́n ti ń fárígá lórí ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni àwọn àfáà àwọn mùsùlùmí lápapọ̀ náà sì ń yin Olúwo lẹ́wọ́ tí wọ́n kan sára sí pé ohun tó ṣe ohun tó tọ̀nà ni. Ẹgbọ́n ẹ̀yin èèyàn ṣó tọ̀nà àbí kò tọ̀nà àti pé níbo ni ọ̀rọ̀ Olúwo ìgan máa já sí torí ó lágbára ó gbẹnu tán. Ẹ tún jẹ́ àgbọ́ ohun tí Sheikh Akeugbagold náà sọ nípa ọ̀rọ̀ Olúwo tó ṣí orí adé sílẹ̀ nílùú Saudi Arabia. Tẹ́ bá ṣe wá ń gbọ́ ẹ má gbàgbé láti máa bá mi fi opinion yín sí comment. Bàbá wo Olúwo tilẹ̀ wò mo kí yín ẹ kú oríire tàràfà ẹ kú àtúnṣe ẹ kú múmú mùsùlùmí ilẹ̀ Yorùbá wà proud nílẹ̀ Lárúbáwá inú àwọn Lárúbáwá ń dùn pé àṣà láwọn kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọba mùsùlùmí tí wọ́n fi ara sí ẹ̀sìn báyìí bẹ́ẹ̀ ṣe fara ṣẹ̀sìn tó Ọlọ́run gbà fún yín jù bẹ́ẹ̀ lọ. Mo ti dáhùn àwọn tí wọ́n sọ yìí pé ọba ń sírí ilẹ̀ àmọ́ tó bá jẹ́ pé wájú kínní míì ni tó bá sírí ilẹ̀ ẹ̀ níbú ọba tó dá yàtọ̀run yẹn sírí ilẹ̀ fún ẹ wá ló ṣe sírí ilẹ̀ ṣé bẹ́ẹ̀ yẹn ọba súnmọ́ ìyàwó ẹ̀ sọ́bù ní sírí ilẹ̀ ni àbí kílẹ̀ bá mi sọ yìí bàbá tí ń bọ̀ bá gẹrun sọ́bù ní sírí ilẹ̀ fún ni àìmọye nǹkan bẹ́ẹ̀ nítorí náà níparí bàbá wo Olúwo ẹ kú oríire hajj Ọlọ́run bá falùbáríkà sí fún wa. Àbẹ́ẹ̀rí pé ó lágbára ó gbẹnu tán kí lópinion yín lórí ọ̀rọ̀ tí Sheikh Akeugbagold tán sọ kalẹ̀ yìí ǹjẹ́ àsàmọ̀ tán tiẹ̀ fi wé orí adé ní ṣíṣí sílẹ̀ fún ọba jọjọra wọn báyìí ẹ máa bá mi fòpinion yín sí comment ẹ má gbàgbé láti máa subscribe kẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo channels.